gbé nìyẹn. ok báwo lọ̀rọ̀ ṣe kí ló ṣẹlẹ̀. ó tó yẹ pé ariwo lèmi ń gbọ́ ní àná mo lè ṣe ń gbariwo mo kọ́ wọ́n rò pé ọ̀nà ọmọ nílé máa ń tá ló wà nà ọmọ tó bẹ́ẹ̀ yẹn so after mo ṣàbùpá mo wá lísìn pé wọ́n ò ná mọ̀ ariwo ẹgbàmí mò ń gbọ́ so mo wá bọ́ sí sáìdì báyìí mo wá rí pé ọmọ yìí gẹ́yìn yẹn ṣà ń pariwo ẹgbàmí o ọmọ òun o nǹkan kan mo ṣá. mo kí gbogbo ojú tó láǹfààní láti máa wò mí nìkànnì Ajára Màlífà TV, ojú tá a fi ń wọra wà ní fún etí tá a fi ń gbọ́ra wà ní ìdílágbára Ọlọ́run ọba ìtókù kọ́dún yín parí àbúrò oníṣọ̀kan tèmi tiyín mo fẹ́ kẹ́ ẹ jókòó kẹ́ ẹ bá mi fiyè sí ọ̀rọ̀ eléyìí tí iléeṣẹ́ Makinde Descendant tí wọ́n tún gbé jáde yìí. Ẹ jẹ́ kí n máa kí ikọ̀ iléeṣẹ́ Makinde Descendant wípé wọ́n kú ìgbìyànjú wọ́n kú kó má bàjẹ́ eléyìí tí wọ́n ṣe kiri ìlú lágbára Ọlọ́run bá wọn nífi tí wọ́n ṣe tẹlòmíì láṣẹ Èdùmàrè àmì àti àwánú àtẹ̀yìn tẹ̀ láǹfààní láti máa wò wá gbogbo abáyé kò sẹ́ni tí ó fi tiẹ̀ ṣe tẹlòmíì nínú wa ètò kọ́dún yìí parí irú ayọ̀ láàmà gbọ́ lágọ̀ọ́ olódodo wa ò láṣẹ Èdùmàrè. Ẹ jẹ́ ká jọ gbọ́ kí lójú wòye yín. Ẹ jẹ́ àpàdé ní comment section tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́ ń darapọ̀ mọ́ níkànnì Ajára Màlífà TV ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button ẹ bá wa like ẹ comment ẹ share àjọṣepọ̀ wa náà lálẹ́ fi ṣe àṣeyọrí ẹ ṣé o ẹ kú ìgbà gbogbo. baálé ọlọ́yẹ ẹ máa bọ̀ ń bí sà kí lórúkọ àdúgbò tá a wà yìí òkè kéèsì yes ibẹ̀ la gbé wà yìí o òkè kéèsì la wà yìí níbi tí a ti gbọ́ ìṣẹ̀lẹ̀ kan tí ò dùn mọ́yàn nínú tí wọ́n ní ọmọ kan tí ò tí ì pọ̀ ọmọ oṣù kan ọmọ 41 days àbí la gbọ́ wípé ọmọ yìí wọ́n ní ìyá rẹ̀ ń fọṣọ lọ́wọ́ níwájú ìta èpè bí ìyá rẹ̀ ṣe ń fọṣọ lọ́wọ́ ní tá a gbọ́ ni wípé ìyá ọmọ yìí tó ń fọṣọ lọ́wọ́ ó wá ní kóun wọlé lọ wò ìyá òun kóun wọlé lọ wo ọmọ òun gbé wà yìí pẹ̀lú bàbá wa tí wọ́n jẹ́ baálé àlàáfíà baálé ọlọ́ya nílùú bàbá yìí gan ọlọ́pẹ̀ wá pé ẹ má bọ̀ irú eléyìí àwọn òrírú ẹ̀ pé lákòókò olúgbọ́n kò bàjẹ́ àkókò àrẹ̀sà wọ́n ní ò bàjẹ́ wọ́n ní lákòókò àwọn irú nǹkan báyìí ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ káwọn dẹ̀ fi aṣọ bo ìwà ìbàjẹ́ àbẹ́ ẹ̀kọ́ bàbá kí lórúkọ àdúgbò wa yìí sà. òkè kéèsì ẹ bá òkè eléyìí là ń lọ báyìí níbi tí ìṣẹ̀lẹ̀ yìí gbé ti ṣẹ̀ ibẹ̀ gángan là ń lọ yìí o ọ̀rọ̀ yìí lágbára o ó lágbára gbogbo ẹ̀yin abiyamọ ayé lágbára lọ́ọ̀lọ́wọ́n bá wàhálà dàbò rí jẹ́ tẹ̀lé kọ̀ọ̀kan wa. yìí o eléyìí lágbára o ọmọ 41 days tí wọ́n dẹ̀ jóye wa pé ọmọ yìí eléyìí ẹ̀dà ok ewu là ń wò lọ́kọ̀ yìí ẹ̀yin màmá ẹ má bọ̀ ẹ bá bẹ̀ eléyìí rèé o ẹ bá bẹ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ lára àwọn èèyàn tí ó bá a sọ̀rọ̀ àwọn là ń pè yẹn o inú ilé yẹn la gbé ń lọ yìí o ọmọ 41 days ó lágbára o gbẹ́wúrẹ́ èèyàn gan àbágùntàn àbájá bá sọnù èèyàn wá ká tó wá sọ wípé wọ́n gé orí ọmọ òkókó ká tó sọ pé ẹja bá jù lé wọlé ilé yẹn gangan rèé ẹ ṣeun ẹ bá ń gbé gbogbo ilé yẹn ẹ bá ń gbé gbogbo capsule ilé yẹn rèé ilé yẹn gangan rèé o ilé yẹn rèé ẹ má bọ̀ ibi tí ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ ti ṣẹlẹ̀ gangan la gbẹ́dọ̀ yìí nínú ilé yẹn rèé o ẹ bá ń fi gbogbo àwọn àpáta yìí hàn ìlú Abẹ́òkúta la gbé wà yìí ládùúgbò Òkè Kéèsì ṣe ti rí ilé tí nǹkan gbé ti ṣẹlẹ̀ gangan rèé ìwọ yìí bá yà náà nǹkan yẹn ò tí ì ṣẹlẹ̀ níbo ni ìyá ọmọ ẹgbẹ́ ti ń fọṣọ níbo ẹja wo níbo ló gbé ti ń fọṣọ ibi báyìí bóò ló ṣẹlẹ̀ kí lórúkọ tí. Mrs. Adéwùnmí lórúkọ tèmi. Mrs. Adéwùnmí bóò ilé tí ń dà. ibi tẹ́ ti rí mi yẹn. ilé tí yẹn ibi tẹ́ ń gbé nìyẹn. ibi tẹ́ mi ń gbé nìyẹn. ok báwo lọ̀rọ̀ ṣe kí ló ṣẹlẹ̀. ó tó yẹ pé ariwo lèmi ń gbọ́ ní àná mo lè ṣe ń gbariwo mo kọ́ wọ́n rò pé ọ̀nà ọmọ nílé máa ń tá ló wà nà ọmọ tó bẹ́ẹ̀ yẹn so after mo ṣàbùpá mo wá lísìn pé wọ́n ò ná mọ̀ ariwo ẹgbàmí mò ń gbọ́ so mo wá bọ́ sí sáìdì báyìí mo wá rí pé ọmọ yìí gẹ́yìn yẹn ṣà ń pariwo ẹgbàmí o ọmọ òun o nǹkan kan mo ṣàtúnrẹ mọ́ bẹ́ẹ̀ mo ní kí ló dé wá sí kí ló ṣẹlẹ̀ ó ní ọmọ ẹ̀jẹ̀ mo dẹ̀ wọlé mo rí
mo dẹ̀ wọ ọmọ yẹn ṣá mo ṣe múná kí ló ṣe ọmọ yìí ṣé ó ṣubú ni ṣé ó jábọ́ ni ṣé kí n kò ní rárá o òun kàn rẹ jẹ ni o. ọkọ ẹ wà èmi kò tí ì pẹ́ ju ọkọ dé bó dẹ̀ ṣe dé ó dẹ̀ gbé lóníhà kí ló ṣe báwo ló ṣe mú nípa náà ṣe ṣe àṣẹ mọ ohun tó ṣẹlẹ̀ tó dẹ̀ yẹ̀wò ṣáàtà náà gbọ́ pé bóyá wọ́n dún bọ ọmọ yẹn lọ́rùn mo ní ọṣẹ kí ni wọ́n gé ọmọ yẹn lọ́rùn. mo ní ọṣẹ kí ni ọdún tó ti ń fọṣọ nìyí. ẹ já wo ibi tó gbé ti ń fọṣọ. ibi ló ti ń fọṣọ. ibi tó gbé ti ń fọṣọ rè wíńdò tí wọ́n jáde apá ẹ̀ náà tiẹ̀ sì wà jágajàga wíńdò tí wọ́n já lélẹ́yìí àbí. wíńdò eléyìí wọ́n ṣíṣí ló wà bẹ̀tọ̀ rẹ́nẹ̀tì yẹn. wọ́n rẹ́nẹ̀ báwo ni èèyàn ṣe máa fọṣọ ń bí. ó ti dìde ó lọ sáṣọ. ọdún bó ló sáṣọ yẹn sí. ó dà pé báyìí ló gbà ó lọ sáṣọ. ọ̀nà ibi tó gbà rèé. ó lọ sáṣọ. láàrin ìṣẹ́jú kan. ó ṣàdẹ̀ bá ìkùlé wọlé pé kò ń yọjú ọmọ bóyá ó ti ń ké ló bá gbogbo incident yẹn ṣá. ibi tí wọ́n bá wọn lè rèé. àbí. bó ṣe wí ibẹ̀ ni. ó mọ̀ lágbára o. kò sí ok nẹ́ẹ̀tì tí wọ́n já wọlé lélẹ́yìí orí burial ground yìí ni wọ́n gùn àbí tí wọ́n fi wọnú ilé àbí bẹ́ẹ̀ kọ́ inú ilé yẹn rèé inú ilé rèé o orí bẹ́ẹ̀dì tó tẹ ọmọ yẹn sí àbí ẹ bá ń forí bẹ́ẹ̀dì yẹn hàn ó mà lágbára o ẹ̀yin náà ti mọ̀ pé ó dáa ká máa ní bọ́gláàrì nínú ilé àwọn orin tó máa ń gba ẹ bá ń wo bẹ̀ dáadáa ẹ bá ń wo ibi tí wọ́n bá wọlé láàrin ìṣẹ́jú kan wọ́n ti wọnú ilé wọ́n dẹ̀ gé orí ọmọ ẹ̀ wọ́n gé orí ọmọ lọ àbí bẹ́ẹ̀ kọ́ màmá tẹ́ ti dọ̀wà bídà. wọ́n gé la bá orí ń bẹ̀bẹ̀ ọ́ dúnbò ẹ̀ lọ́rùn. wọ́n dúnbò ẹ̀ wọn ò gé orí yẹn já ẹ̀jẹ̀ yẹn ni wọ́n dẹ̀ pa ọmọ síbẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. bá a ṣe rí nìyẹn. eléyìí mà lágbára o gbogbo ẹ̀yin ọmọ àgbáyé tẹ̀ ń wò wá eléyìí lágbára o ó ní agbára àfi tá a bá fẹ́ parọ́ ẹ já wọnú ilé àwọn èèyàn mélòó ló ń gbénu ilé yìí ṣé gbogbo yàrá yẹn làwọn èèyàn ń gbé pèsè. mo rí ìyá kan náà lẹ́ẹ̀kan ẹ bá bọ̀ màmá yẹn má bọ̀ ṣé baálẹ̀ lóde yìí ó yá mo ń bọ̀ ọ̀rọ̀ yìí lágbára bá ń fi inú ilé yẹn hàn inú ilé yẹn rèé mo bá kó tó di pé wọ́n bá bàbá balẹ̀ sọ Fásulẹ̀ Mákindé lórúkọ mi gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí káàkiri àgbáyé kó tó di pé wọ́n bá bàbá balẹ̀ sọ̀rọ̀ ẹjá wọnú ilé yìí inú ilé yẹn rí àmọ́ bóyá ẹ̀yìn ni wọ́n bá wọlé ṣùgbọ́n ìyàrá yẹn rèé o wọ́n ti di ojú ṣáàtìrí àmọ́ yẹ àwọn èèyàn tó ń gbénú ilé yìí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ̀ ń wò wá ọ̀rọ̀ rèé o ẹ gbọ́rọ̀ lẹ́nu ìyá ọmọ yẹn ẹ̀yìnkùlé kan rèé wọ́n ní ìyá ọmọ yẹn wà ní police station ẹ ṣeun bàbá ẹ nígbà ẹ máa bọ̀ a ní baálé àdúgbò yìí bí bàbá wa dáadáa wọ́n nílùú òde gbọ́dọ̀ jẹ́ òtú bàbá baálé mo kí yín sà ẹ nídààmú ẹ ṣeun bàbá baálé ọlọ́ya àwọn náà wà níbí yóò dáa kò ní bàjẹ́ bàbá baálé bó o lọ̀rọ̀ yìí ṣe rí báwo ló yẹ ṣe rí. èmi kì í ṣe baálé àdúgbò yìí ọ̀nà méjì náà ìjókòó ti tún òkè àrẹ́gbà náà. ṣùgbọ́n bó o lẹ jẹ́ ládùúgbò yìí ọmọ mi ni. ọ̀ya baálé ọlọ́ya bàbá baálé ọ̀ya ẹ sọ̀rọ̀ bó o lọ̀rọ̀ ṣe. àkọ́kọ́ tó bá sọ pé èèyàn balẹ̀ tó bá sọ wípé èèyàn balẹ̀ máa lọ ọkọ̀ ìlú téèyàn bá ti jẹ́ balẹ̀ bẹ́ẹ̀ni ọkọ̀ gbogbo ìlú ni ọkọ̀ ìlú ni bẹ́ẹ̀ni. ìdá ilé balẹ̀ ọ̀tọ̀ ibi tó jẹ́ balẹ̀ sí ọ̀tọ̀ ọkọ̀ ìlú ni so mi lè sọ wípé mi kì í ṣe balẹ̀ ni mí. bẹ́ẹ̀ni. ibi tí mo dé wà yìí náà balẹ̀ náà ń pè mí. bẹ́ẹ̀ni. torí àwọn tí wọ́n ti ń forúkọ pè mí tẹ́lẹ̀ nígbà tí mo ti jẹ́ balẹ̀ dẹ̀ ni. so àmọ́ bí mo ṣe jẹ́ balẹ̀ yìí baálẹ̀ abúlé bàbá mi ni mo jẹ́ mi jẹ́ tó kékeré sí òkékèé sí jẹ́bi tí mo kọ́ ọ́fíìsì sí ọmọ tẹ kọ́lé sí tí mo kọ́lé sí tí mo ń ṣiṣẹ́ ọmọ tó kù ní mí àmọ́ ìlú mẹ́tẹ̀ẹ̀ta agbèrà wa ni àtijọ́ ń ṣe ni ìtókò ẹmẹrẹ kéèsì àjọ wa papọ̀ ìkẹ́ni wa pé àjọ ń ṣe ni o àjọ wa papọ̀ ni tí ò sí yàtọ̀ ń bẹ tí àfẹni tá a bá sọ fún nìkan ló máa mọ̀ pé a yàtọ̀ síra wa àmọ́ ohun tó ṣẹlẹ̀ yìí kàyéfì lánàá ló jẹ́ fẹ́mi fúnra mi
ó jẹ́ nǹkan tó kàyéfì. Yorùbá ní àgbàké wà lọ́jà kórí ọmọ tuntun wọ̀. ẹ pa mí. Kàyéfì ńlá ló jẹ́, ó jẹ́ nítorí mi gan fúnra mi lójú. Mi lè sọ pé torí mi ìsìn lé. ẹ ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú kan. Mi ìsìn lé, mo lọ sí mítìnì babaláwo ìlú Toko lápapọ̀, ibẹ̀ ni mo wà. Mo dẹ̀ dálejò gẹ́gẹ́ bí iṣẹ́ mi. Àlejò yẹn ni mo bọ́ wà pàdé. Òun ni wọ́n sọ fún mi wípé iná jó lọ fún àwọn kòkó ní òkè kéèsì. So ibẹ̀ ni mo ti gbéra tí mo ti ń bọ̀ pé ilé ọmọọṣẹ́ mi tí mo kọ́ níṣẹ́ ni mo débi lánàá ni mo bá tèrò pọ̀. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní wọ́n dú ọmọ. ọlọ́dún bú ọmọ ọdún mélòó? Ọmọ ó ṣe máa pé 40 years náà ni. 41 days. 41 days bí kí ọmọ 41 days. Òun lọmọ náà ní ìrìn jù bẹ́ẹ̀ lọ. Ó jẹ́ nǹkan tó kàyéfì mi. Ojú kì í rọ́rọ̀ kò má wòfin. So kò tí pẹ́ kí n dé kí n mọ bó ṣe jẹ́ kí n dẹ̀ lọ sí police station kí n lọ report pé òun bá ìṣẹ̀lẹ̀ ládùúgbò ó ṣẹlẹ̀ ládùúgbò. Òun ni plan tí mo ní kéèyàn tó dọ́dọ̀ ọlọ́pàá kó tó report àfojú kan ohun tó ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni. Kí n débi kí n lọ report mi tí débi kò tí ju ìṣẹ́jú méjì lọ lánàá àwọn ọlọ́pàá ti dé agbófinró ti dé o. Nígbà tó wọn agbófinró dẹ̀ ti dé ó ti di pé oníkálukú ní láti hang up. Ìjọba ló ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ láti bá wa ṣàtúnṣe sí. Mi ò rí jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ti gbókò ọmọ yẹn lọ. Wọ́n ti gbé lọ. Ìyá ọmọ yẹn ńkọ́? Mi ì tí mọ̀ bí tí ọmọ wà báyìí torí àti ìyá ọmọ àti bàbá ni wọ́n kọ́ lọ lánàá. Bàbá mo ń kọ́. Bàbá mo ń bọ̀. Bàbá lára àwọn àgbà àdúgbò ni lára àwọn àgbàlagbà. Bàbá yẹn súnmọ́ bí. Wọ́n ní bàbá ìyàwó rèé. Bàbá kí lórúkọ yín? Mukaila kíni? Ọláẹgbẹ́. Ẹ̀yin lẹ bí ìyàwó. Ìyá ìyàwó. Akọ́gun ẹ̀mẹ̀rẹ̀. Akọ́gun ẹ̀mẹ̀rẹ̀. Bàbá báwo lọ̀rọ̀ yìí ṣe rí láàrin ìṣẹ́jú kan? Àwọn wà bẹ̀ ni pé àánú ẹ̀ wà níta lágbáriwo adẹ̀fídébí aláwo ọmọ wọ́n ti ṣe ní ọrùn. Ṣé ní ọrùn bíi bó o? Wọ́n ti rẹ̀ ní ọrùn. Wọ́n ti dúnbú ọrùn ẹ̀. Wọ́n ti dúnbú ẹ̀ ibi àrímọ́ ni. Ẹ sì fura sẹ́nì kankan. Lábẹ́ bàbá wa Ẹgbẹ́tókun tí wọ́n jẹ́ Inspector General of Police lórílẹ̀‐èdè Nàìjíríà. Bàbá yìí máa ṣiṣẹ́ dáadáa. Ọ̀rọ̀ irú yàn lójú ọdún ń lọ sópin. Gbogbo apáta àníṣòfò ọmọ o. Gbogbo àwọn òbí tá a wà bí àníṣòfò ọmọ o. Nílé lóko àní gbọ́rọ̀ ìbànújẹ́ sáwọn ọmọ wa. Ṣùgbọ́n bí nǹkan ṣe rí yìí, àtọlọ́pàá stéètì àti ti lókà àti ti káńsù àti tìjọba àpapọ̀ ẹ jọ̀ọ́ a fẹ́ mọ ohun tó ń ṣẹlẹ̀ gangan torí pé wọn náà ò tí ì fura sẹ́nì kankan wọn ò dẹ̀ tí ì lè sọ pé àwọn èèyàn báyìí ibi tá a dúró sí yìí ibẹ̀ ni ìyá ọmọ gbé ti ń fọṣọ o níbi tá a gbé dúró sí yìí abẹ́ẹ̀kọ́ màmá ó yẹ ṣàlàyé ẹ máa sọ̀rọ̀ lọ. nígbà tó dé ń fọṣọ lánàá wọ́n sọ wípé nǹkan kan báyìí ṣẹlẹ̀ báyìí ṣe wá nìyẹn táàdé bá níbi ó ń fọṣọ ibi mo rí mọ nìyẹn. wọ́n ló lọ sáṣọ lẹ́yìn báyìí. mi ì lè sọ. bó lọ sáṣọ yàrá ẹ̀sìn rí. yàrá ẹ̀ ni. wọ́n lójú wíńdò yìí ni wọ́n bá wọlé. ó lè jẹ́ bẹ́ẹ̀ mi. ó lè jẹ́ bẹ́ẹ̀ torí wọ́n ní lèmi náà ń wí torí èmi náà ò sí ń bẹ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ ò sì dá lẹ́nu tí. kò gbọ́dọ̀ sọ. bàbá bẹ́ẹ̀ ni bàbá kí lẹ́yìn náà fẹ́ bá a sọ. a máa gbóhùn ìyá ọmọ yìí náà o. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìṣèrí àfikún ọba tí kẹ̀yìn sí torí nǹkan tí kì bá wáyé tó bá dẹ̀ wáyé gbogbo àkóbá rú yìí torí ọmọ mi ní baálẹ̀ ẹ̀wò ibi ọ́fíìsì ẹ̀sìn bíi ṣùgbọ́n bóyá ìjọmọ ọ̀ṣẹ́ ẹ̀ òun ni ọ̀rọ̀ ìfikún ẹ̀rọ bó ṣe sọ̀rọ̀ pé òun náà kò sí nílé iṣẹ́ yìí iṣẹ́ ìjọba ni kán bá tí kẹ́yìn sí ìbí wọn bá dẹ̀ ń bá lọ àmọ́ àgbọ̀. ó lágbára ó ní agbára ẹ lè mọ̀ rí i dáadáa òkú ọmọ yẹn lẹ̀ ń wò yìí ó lẹ̀ ń wò yìí o ẹ lè má lórí ọ̀fẹ́. àti rí bí wọ́n sẹ́ǹdì ẹ̀ ṣe dẹ̀ àti wò ó. ẹ ti rí a ti fa àwọn kọ́kọ́ bò ó lójú ṣùgbọ́n òkú ọmọ yẹn a kò fi hàn yín díẹ̀ tó rà ti bò ó lójú a ní wàhálà lágbára lọ́wọ́ ní àdúgbò tá a wà yìí wàhálà dààmú ò ní jẹ́ tiwa bàbá abálọ̀ lọ́yà ti bá a sọ̀rọ̀ àbí tí a tún léèyàn tó sọ ìyá yẹn dà ìyá kan tó ṣì kejì yẹn
tó ohun tá a tún rí rèé o ládùúgbò àdúgbò Òkèkèsì ọmọ tí ò tí wọ 41 days ọmọ ayé tí kò ayé wọ́n ní wọ́n ń fọṣọ lọ́wọ́ níbi tí wọ́n gbé ti ń fọṣọ lọ́wọ́ nìyá gbé ti jáde pé kó òun wọ ọmọ òun bí ó ṣe rí i pé òkú ọmọ òun bá nìyẹn a ní firú ẹ̀ sán ẹ wọ àwọn èrò ṣẹlẹ̀ àwọn ẹ máa ń fa àwọn èrò. ṣáà náà wò sí àrántí ọ̀nà pè mí kí n lọ sí police station láàárọ̀ yẹn. ok ẹ jẹ́ n bá bàbá sọ̀rọ̀ bàbá ẹ jọ ẹ jẹ́ n bá bàbá yìí sọ̀rọ̀ bàbá kí lorúkọ yín sà. orúkọ tèmi ni Alhaji Kọ́mọláfẹ́ Tajudeen tí mo jẹ́ vice chairman Ìkẹ́sowápọ̀ CDC Ìtòkò Kéèsìn Ẹmẹ̀rẹ̀ Ìkọ́pá Arínlẹ́sẹ̀ Àjẹ́. bóòlù ẹ̀ ṣiṣẹ́ sàdúgbò yìí. vice chairman CDC yẹn lèmi. lẹ́yìn. èmi náà wà ní àdúgbò ní àárọ̀ àná yẹn lọ́wọ́ ọ̀sán yẹn mò ń bá ìyàwó kan ṣiṣẹ́ ní junction bíi gangan tẹ́ bá wọlé yẹn ni mo gbọ́ náà ní ọdún ọmọ kan lọ́rùn. ẹ bọ̀ gẹ́gẹ́ bí àwa tá a jẹ́ elétò CDA kò dúró ìbẹ̀rù dúró sí ìbẹ̀rẹ̀ òsì bá ṣe débí nìyẹn a pa àwọn ọ̀sán gbé wa tó wà láràndì àwa náà wá síbí ká wá wo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ó jẹ́ kàyéfì fèmí látàná ẹ̀ báyìí ṣe ni mò ń ṣọ́ọ̀kì bí ẹni pé wọ́n fi iná jó mi lára ibi tó lágbára débi lè ya fọ́tò ọmọ ẹ sórí fóònù mi torí mi ìrírú ẹ̀rí mo kàn máa ń gbọ́ ni ní ìrírú ẹ̀rí máa ń gbọ́ ni tó ṣáàmánu CDC wa wọn sí àràǹdì ọ̀nàrẹ́bù ọ̀kẹ́ owó mo wá pè wọ́n mo ṣàlàyé nǹkan tó èmi mo pè yín lánàá bẹ́ẹ̀ni lórí fóònù nígbà tí incident yẹn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ni mi ni mo pè yín so àwa ní pé ká máa bá lọ bí tá a bá bá dé ṣùgbọ́n tó wá di ní àárọ̀ yìí lọ́wọ́ pè pé àwọn ọlọ́pàá ní wọn ní rìlíìsì òkú ọmọ yẹn fún wọn pé kán gbé lọ sí mọ́ṣúárì àwọn ọ̀yọ́ ọmọ kẹrẹ̀ ní kò sí nǹkan lọ́wọ́ wọn èso ni yá kọ́ńtà wọ́n ní wọ́n máa san 55,000 ní mọ́ṣúárì kò sówó lọ́wọ́ àwọn ọlọ́pàá náà wọn ò lè sanwó so náà fi pè ní pé iṣẹ́ tá a ṣe kù lánàá ẹ̀tún á bẹ̀rẹ̀ àti ṣàmánu CDA wọn ọ̀nàrẹ́bù Ṣóyẹmí lájọ lọ adẹ̀sí lọ bá DPO wọ́n ti fún wa ní yọ̀ǹda pé kán lọ sin láì gbà kọ́bọ̀ bẹ́ẹ̀ ni. a dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá. wọ́n gbìyànjú fún wa gan. iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀sùn wọn dísò wọn ládàátán. a dúpẹ́ lọ́wọ́ DPO lọ́wọ́ SO ní àdátán police station a dúpẹ́ lọ́wọ́ yín wọ́n ní wọ́n yọ̀ǹda ọmọ yìí láì gbà kọ́bọ̀. ohun tá a fi hàn lẹ́ẹ̀kan kì í ṣègbà tọmọ yẹn kú bóyá gbà tó ń sùn lọ́wọ́ òun la fi hàn lẹ́ẹ̀kan láàrin àbọ̀ ìṣẹ́jú torí a lè fi òkú ọmọ yẹn hàn a ò lè fi hàn ọmọ 41 days adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn community tá a wà yìí adúpẹ́ lọ́wọ́ DPO àdátọ́ police station adúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa CP commissioner of police wọ́n ṣe lọ lánàá ìyẹn alámùtú torí wọn náà gbìyànjú gan bó ti wáyé gbọ́ lánàá pé alónìí tí mo fẹ́ rìtáyà irú nǹkan báyìí ṣẹlẹ̀ wọ́n ní ọ̀gá alámùtú wọn sa ipá gidi wọ́n ní kó reinforce àwọn èèyàn wá ó kú ọ̀la iṣẹ́ gidi ni bàbá yìí ṣe o adúpẹ́ lọ́wọ́ commissioner ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn bàbá wa Abíọ́dún Alámùtú ẹ ṣeun DPO àdátọ́ ẹ ṣeun SO DO gbogbo yín adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe gan o a ní firú ẹ̀sán aládàbò òdìjẹ tẹ.